Cultural Heritage ISEMBAYE Worldwide Yorùbá àṣà àti ìṣe Cultural Heritage Association pẹ̀lú àjọṣepọ̀ the Golden Movie Ambassador Association of Nigeria TGMAN nìyẹn fún ti Adire Festival 2024 eléyìí tí ó wáyé ní February 16 2024 tá a wà yìí lágbára Ọlọ́run nínú ọgbà LTV8 oríṣiríṣi àwọn nǹkan láti pèsè sílẹ̀ níjọ́ náà fún Adire Day tá a sọ yìí Adire Festival tá a sọ yìí ijó ìbílẹ̀ orin ìbílẹ̀ ayò ọlọ́pọ́n aṣọ oríṣiríṣi àti àwọn nǹkan àrà tí wọ́n fi ṣe àfihàn rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún gbogbo èèyàn pátápátá ni wọ́n pè síbẹ̀ 7,500 naira ní access card àti Kampala tí a fi wọlé níjọ́ náà lọ́hùn-ún ká máa dúpẹ́ lọ́wọ́ Yorùbá àṣà àti ìṣe Cultural Heritage Association wọ́n tún ti kó àwọn Kampala fún àwa náà lórí ètò yìí ká fún àwọn èèyàn tán bá ti gba ìbéèrè wa a jọ pàdé lágbára Ọlọ́run Adire Festival 2024 yìí 16th February ni ó wáyé ní LTV8 àlàyé lórí ẹ̀ síwájú àti síwájú sí ẹ tún máa gbọ́.